A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ìgbìmọ̀ Olúbàdàn ti yan Ọba Rasheed Ládọjà gẹ́gẹ́ bí Olúbàdàn kẹrìnlélógójì ilẹ̀ Ìbàdàn. Àwọn ìgbìmọ̀ kánsù tí wọ́n tún jẹ́ afọbajẹ ilẹ̀ Ìbàdàn dá orúkọ Ọba Ládọjà níbi ìpàdé tí ó wáyé lónìí ní ààfin Olúbàdàn tí ó wà ní Òkè Àrẹ̀mọ ìlú Ìbàdàn. Níbi ìkéde yìí ni Balógun ilẹ̀ Ìbàdàn Ọba Tajudeen Ajíbọ́lá ti ní òun fa Ọba Ládọjà kalẹ̀ tí Aṣípa ilẹ̀ Ìbàdàn Ọba Ẹ̀dí Oyèwọlé náà ṣèkejì rẹ̀. Ọba Ajíbọ́lá ní gbogbo ìgbìmọ̀ kánsù ni ó bu ọwọ́ lu ìyànsípò Ọba Ládọjà gẹ́gẹ́ bí Olúbàdàn tí oyè kàn. Lẹ́yìn èyí ni ó ṣàlàyé wípé àwọn á fi ìyànsípò yìí ránṣẹ́ sí Gómìnà ìpínlẹ̀ Ṣèyí Mákindé fún ìbọwọ́lù. Ó ní ìbọwọ́lù gómìnà ni yóò sọ ìgbà tí ayẹyẹ ìfinijoyè yóò wáyé. Iléeṣẹ́ ìròyìn náà jábọ̀ wípé ìpapòdà Olúbàdàn kẹtàlélógójì Ọba Owólabí Ọlákùlẹ́hìn ní ọjọ́ keje oṣù keje ni ó fa ìgbésẹ̀ àti yan Ọba Ládọjà. Gẹ́gẹ́ bí ìlànà jíjẹ Olúbàdàn, òun ni oyè kàn lẹ́yìn olóògbé Ọba Ọlákùlẹ́hìn. Ọba Ládọjà tí yóò pé ẹni ọdún 81 81 ní oṣù kẹsàn-án ni wọ́n retí kí ó padà sí ìlú Ìbàdàn ní kíákíá láti ilé rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Adarí United Kingdom Conservative Party Kemi Badenoch ti ní kíkàwé ní ilé-ìwé ìjọba Federal Government Girls College FGGC Ṣàgámù ìpínlẹ̀ Ogun kò yàtọ̀ sí wíwà ní ọgbà ẹ̀wọ̀n. Nínú àfihàn fídíò kan lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni olóṣèlú ará ilẹ̀ Bìrìtíkò yìí ti ní wọ́n mú òun gé koríko fọ ilé ìgbọ̀nsẹ̀ láìsí omi ìjọba running water nígbà ìkẹ́kọ̀ọ́ rẹ̀ ní FGGC Ṣàgámù. Badenoch ní wíwà ní ilé-ìwé yìí dàbí ìgbà tí ènìyàn wà ní ọgbà ẹ̀wọ̀n nítorí òun ṣe ìrántí bí òun ṣe ń fi àdá ṣán oko, fi garawa pọn omi. Ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí yóò fi ẹbí rẹ̀ sílẹ̀ láti gbé ní ilé-ìwé boarding school tí ó kún fún 140 akẹ́kọ̀ọ́ obìnrin, àwọn 20 sí 30 nínú yàrá kan pẹ̀lú yàrá 6 lápapọ̀. Gbogbo ìgbà ni Kemi Badenoch máa ń fi ẹ̀sùn kan Nàìjíríà. Àìpẹ́ yìí ni ó ní òun kò fẹ́ kí wọ́n mọ̀ ọ́n mọ́ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bí sí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àgbàyanu òjò tí ó rọ̀ lánàá ọjọ́ Àìkú ti dá ìjàmbá sílẹ̀ káàkiri ìlú ní ìpínlẹ̀ Plateau àti Bauchi. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ ilé àti oko ni ó bàjẹ́ bí ọ̀pọ̀ olùgbé ṣe di aláìnílé lórí. Ní ìlú Menkat, ìletò Shimanka, ìjọba ìbílẹ̀ Shandam ní ìpínlẹ̀ Plateau ní ilé tí ó lé 50 níbi tí a ti rí ilé ìwé àti ilé ìjọsìn ti parun. Àwọn olùgbé ní òjò tí ó bẹ̀rẹ̀ lówùúrọ̀ kùtùkùtù ni ó wá pẹ̀lú ìjì tí ó wú igi ti gbòǹgbò wó òpó iná, ṣí òrùlé ilé sọnù tí ó mú ọ̀pọ̀lọpọ̀ ilé dà wó. Kánsẹ́lọ̀ tó ń ṣaṣojú Shimanka, Mazawaje Daniel Danjuma fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní oko ìrẹsì ní ìjàmbá yìí kó bá jùlọ bí ẹ̀kún omi àti yẹ̀pẹ̀ ṣe gba gbogbo oko. Ó ní ọ̀pọ̀ ilé ló dà wó, àgbàrá òjò yìí ba oko jẹ́, ará ìlú pàdánù ohun tí ó pọ̀. Olùgbé mìíràn Ọ̀gbẹ́ni Lawrence Longworth rọ ìjọba kí wọ́n tètè bá wọn dá sí bí ó ti fìdí ẹ̀ múlẹ̀. Iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ 2 àti ilé ìjọsìn kan tí ó parun. Ní ìjọba ìbílẹ̀ Das ìpínlẹ̀ Bauchi ní ìdílé tí ó lé 140 ti di aláìnílé lórí tí òjò gba gbogbo oko wọn lọ. Adarí Relief and Rehabilitation ní ẹ̀ka àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì SEMA Adamu Nayola ní bí ó tilẹ̀ jẹ́ wípé ẹ̀mí kankan ò sọnù, ọ̀pọ̀ pàápàá jùlọ obìnrin àti àwọn ọmọdé ni wọ́n nílò ìrànlọ́wọ́ ní kíákíá. Nayola dá ẹ̀bi ru àpọ̀jù òjò lórí kọ́fẹ̀tì tí iléeṣẹ́ agbaṣẹ́ṣe kò kọ́ dáadáa tí agbára rẹ̀ kò fi ká omi púpọ̀. Ó sọ àsọdájú wípé SEMA ti bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò láìpẹ́. Wọ́n á pèsè ohun amáyédẹrùn sí àwọn agbègbè tí ìjàmbá kó bá. Nínú àtẹ̀jáde ni amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà ìpínlẹ̀ Niger lórí ìròyìn àti ọgbọ́n inú Jonathan Vasa ti mọ rírì ìjàmbá tí ẹ̀kún omi yìí dá sílẹ̀ ní àwọn agbègbè 18
mẹ́rìndínlógún ní ìjọba ìbílẹ̀ Lápàì bí wọ́n ti rọ àwọn olùgbé kí wọ́n kó lọ apá òkè níbi tí ẹ̀kún omi kò ti lè ṣe wọ́n ní ìjàmbá. Ó ní àwọn mọ bí ó ti nira àti kó kúrò nílé ṣùgbọ́n fún àlàáfíà wọn ni wọ́n ṣe gbọ́dọ̀ gbọ́ ìkìlọ̀. Ó ṣe àpẹẹrẹ ìjàmbá ẹ̀kún omi ní Mọ́kọ́á bí ó ti ní àwọn kò lè lajú sílẹ̀ kí irúfẹ́ ìjàmbá bẹ́ẹ̀ tún wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Mínísítà ìlú Àbújá Nyesom Wike ti padà sọ̀rọ̀ lórí gbèdéke tí ó lè mú àlàáfíà padà sí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP). Mínísítà tẹnumọ́ wípé ìpàdé ẹkùn gúúsù ẹgbẹ́ wọn gbọ́dọ̀ wáyé. Wike sọ èyí lónìí ọjọ́ Ajé níbi ó ti ń dáhùn ìbéèrè níbi ìpàdé olóṣooṣù pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mínísítà, ilé-ẹjọ́ fi ààyè gba kí ìpàdé gbogbogbò wáyé. Kò sí ohun tí ẹnikẹ́ni lè ṣe sí èyí, ó sì gbọ́dọ̀ wáyé ní ẹkùn gúúsù. Wike ṣàlàyé wípé nígbà tí àwọn ń ṣe ìpàdé gúúsù, adelé alága ní àwọn gómìnà PDP kò fi ọwọ́ sí èyí. Níbo ni àwọn gómìnà PDP wà báyìí? Ìpàdé wọn wáyé ní Calabar, kò sì sí ohun tí ẹnìkan lè ṣe sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ elétò ìdánwò WAEC ti kéde ìyọ̀ǹda èsì ìdánwò 2025 West African Senior School Certificate Examination fún àwọn akẹ́kọ̀ọ́. Nínú àtẹ̀jáde tí wọ́n yọ̀ǹda lónìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni àjọ WAEC ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kópa nínú ìdánwò ti ní àǹfààní àti yẹ èsì ìdánwò wọn wò lórí ẹ̀rọ ayélujára bí wọ́n ti gbà wọ́n nímọ̀ràn kí wọ́n ṣe àbẹ̀wò sí ẹ̀rọ alágbàtà waecdirect.org. Ṣùgbọ́n níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lónìí ní ọ́fíìsì WAEC tí ó wà ní Yaba, ìpínlẹ̀ Èkó, ní olórí àjọ WAEC Dr. Amos Dangote ti ṣe àpèjúwe àgbékalẹ̀ ètò ìdánwò yìí ní àṣeyọrí ńlá pẹ̀lú gbogbo ìpèníjà. WAEC fìdí ẹ̀ múlẹ̀ wípé 38.32% ní akẹ́kọ̀ọ́ tí ó ní kírẹ́dìtì lọ sókè nínú iṣẹ́ márùn-ún níbi tí a ti rí Gẹ̀ẹ́sì àti ìṣirò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.